ni kò ní firu Gani jà rẹ̀ àwọn náà wà lára àwọn tó balẹ̀ káàárọ̀ òjíire jẹ́ gbogbo wọn ti kú dànù báyìí wọ́n fi wá sílẹ̀ sínú wàhálà. ẹ jẹ́ kó tú wa sílẹ̀ ẹ jẹ́ ká tún wọnú gbọ́dọ̀ bá wọn pàǹdìtì yìí inú bọ́ọ̀lù Yorùbá ló ní àwa la níbẹ̀ náà èmi gẹ́gẹ́ bí Akérédolú Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá kò sí bàbá rẹ̀ pé wàtá wò dáhùn but ààrẹ ń dúró de ọ̀dà ni without order kò sí bàbá rẹ̀ lè ṣe. ṣé Gani ló dá OPC sílẹ̀ àbí bàbá Fáṣẹ̀hùn? ìjọba wọn kó social media tí ẹ fẹ́ máa fi ààrẹ wé Sunday ẹ gbà tó ń ṣe lọ Sunday kó fẹ́ fi rẹ̀ ìwé wa kò ṣe pé tẹnu ẹ̀jẹ̀ ká fẹnu lẹ̀. ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe show tẹ́ ń bú olóyè Sunday Igboho help condition ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe show tẹ́ ń bú ààrẹ Gani Adams help condition lẹ̀ yìí. ètò ṣẹ̀ṣẹ̀ ń pariwo Gani ìlú Gani wọ́n ti fẹ́ kidnap wọn tán kí ló ń ṣe sí. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. lórí ọ̀rọ̀ tó ràn mọ́ bíi iná ọyẹ́ káàkiri ayélujára àti jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà nípa àìsí ààbò tó péye pàápàá jùlọ lórí ètò ìṣèjọba àwarawa tá a wà yìí níbi tí àwọn kan ti ń pariwo wípé irú ayé wo rèé pé kí Ọlọ́run kó yọ wa nínú làásìgbò tá a wà yìí bẹ́ẹ̀ ò bá gbàgbé ó lé ní oṣù kan tó lọ sí oṣù méjì tí àwọn agbésùmọ̀lì lọ sí agbègbè Oríire níbi tí wọ́n ti kó àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ níbi tí àwọn èèyàn ti ń pariwo wípé irú kí ló ṣubú tẹ̀ wá yìí ìyẹn nílẹ̀ Yorùbá nígbà náà ni àwọn èèyàn ń retí Ààrẹ Ọ̀nà Kakanfò kó sọ̀rọ̀ lórí ẹ̀ àti pẹ̀lú pé kí Ààrẹ Ọ̀nà Kakanfò kó gbàsọ ogun wọ̀ wípé ogun ti yá o ṣùgbọ́n ṣá o Sunday Igboho jáde gbayagbaya nígbà náà wípé kí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó fóun láṣẹ àti ìjọba àpapọ̀ kí òun lè wọlé tọ̀ àwọn agbésùmọ̀mí yìí ohun tá a gbọ́ náà ni pé agbára òun náà ni wọn ò fún Sunday Igboho nípa bẹ́ẹ̀ Sunday Igboho dá ẹgbẹ́ kan sílẹ̀ tó pè ní ìlú ẹkùn níbi Sunday Igboho sì wá ń gbìyànjú yìí àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Sunday Igboho ti wá jáde gbayagbaya wípé ọmọ ọkọ yàtọ̀ sí ọmọ àlè wípé Sunday Igboho la lè fi wé ọmọ ọkọ Yorùbá ìyún ní tí ò fẹ́ kí àwọn Fúlàní agbésùmọ̀mí kópa àwọn èèyàn ẹ̀ ibi tí àwọn kan ti wá nà ká lébù sí Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá èèyàn ní Gani Adams ṣùgbọ́n ṣá o Ààrẹ Al-Maroof ti jáde gbayagbaya lórí ọ̀rọ̀ ọ̀hún kí ni Ààrẹ Al-Maroof sọ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó tilẹ̀ yẹ ṣe pé Yèyé Afọlábí àti Ààrẹ Ọ̀nà Kakanfò wọn kì í kó kinní ọ̀hún là tẹ́lẹ̀ ṣùgbọ́n ṣá o àwọn ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n ti fa Yèyé Afọlábí lọ́yàn débi pé Yèyé Afọlábí ti fọ̀n mú báyìí lórí ọ̀rọ̀ Sunday Igboho àti Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ sì gbọ́ ohun tí Yèyé Afọlábí sọ ó ti fọ̀n mú o ó sì ti bínú sọ̀rọ̀ ẹ̀já máa bẹ́tù ọ̀hún bọ̀ wọ́n á jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn ń gbọ́ wa tàbí tẹ̀yìn lólùfẹ́ wa ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni bá wa tẹ̀ sójú ẹ̀ bá wa dọ̀rẹ̀ káà náà ó sì bá yín dọ̀rẹ̀ ẹ wá mú gbàgbé o láì tí àgbo pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kúrò ní ọmọ àrùn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò jẹ́ máa bẹ́tù ọ̀hún bọ̀ ẹ̀já tààgò tó wà lẹ́gbẹ̀ẹ́. Sunday ò gbé £1 fún mi Igboho òòṣà ò fún mi ní ṣíṣì ṣùgbọ́n ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire ni mí ilẹ̀ wa ò dẹ̀ ní bàjẹ́ ẹ̀yin tẹ́ bá ń fẹ́ kílẹ̀ wa bàjẹ́ máa rìn dànù ẹ̀ rìn tèfètèfè àní gbúrò yín mọ́ láyé ìwọ olórí burúkú olòṣì ẹranko agbọ́pọ́mọ kékeré ni ẹ̀wọ̀n níṣe ló gbójọjọ orí ẹ̀ lọ tán bá fìwà àti Gani mẹ́nu kúrúbú sílẹ̀ ta lájú nínú ìwà tiẹ̀ láíláí lèèyàn ti lè ṣeṣẹ́ lọ́dọ̀ èèyàn ó sọ wípé OPC ní Sunday Igboho tẹ́lẹ̀ fine ṣé Gani ló dá OPC sílẹ̀ àbí bàbá Fáṣẹ̀hùn ẹ ń pariwo orí burúkú pé bàbá ipẹ́ Gani jàyà ó jàyà OPC ìyá OPC ìyá ilẹ̀ Yorùbá wo ló jẹ ṣé kì í ṣèjà tóun àti bàbá Fáṣẹ̀hùn ń jà ní Mushin ló dá wàhálà sílẹ̀ tó bá sọdọ́ ó ṣe àná ìsìn wọn ní on life kan arrest ẹ̀ abẹ́ ti ya wèrè jẹ́jẹ́ ti tèmi ni mo dúró tó sọ pé máa tiro ni ẹ tó fẹ́ gbọ́rọ̀ má dẹ̀ fún ẹ normal má fún ẹ bó ṣe like kò sépè tó kù tó ṣẹ́ àkọ́kọ́ oníṣe ni Sunday Igboho fún mi ó rí pẹ́rọko ni ẹ ó fi hàn wípé gbogbo ariwo tó ń pa lórí Facebook yẹn ṣe ni ààrẹ gbowó fún ẹ àbí abẹ́ ṣí èrè abẹ́ fẹ́fẹ́ di ara yín síta kábà yín fẹ́ síta à ń sọ̀rọ̀ nípa ilẹ̀ wa tẹ́ bá wà responsible tẹ́ bá jẹ́ èèyàn gidi tẹ́ bá jẹ́ èèyàn alálùbáríkà tí Sunday Igboho bá ṣe OPC rí tó bá tó stage tó dìde pé bó ṣe ń pa àwọn èèyàn òun ipe ara òun ò gbá ìdùnnú ló yẹ kó jẹ́ àti wá àtọ̀gá ẹ torí yín bá pé papọ̀ ìdùnnú yín ló yẹ kó jẹ́ pé ẹ kò tún rí lára ọmọ yín tó dìde mo rò pé ó yẹ kẹ́ fọwọ́sowọ́pọ̀ fún ni
kẹ́ support ẹ̀ with everything. Mo tiẹ̀ kò tiẹ̀ sí èèyàn tó yẹ kó gbọ́. Ṣùgbọ́n torí pé ẹ fẹ́ gbowó lọ́wọ́ ìjọba, ẹ ń retí approval kí Tinubu lè gbowó sílẹ̀ kẹ́ lè lọ fi ra ìbọn. Ìgbà tí yín ti lọ, ẹ ti ṣòfò, ẹ wúlò fún wa. Kí ni ìtumọ̀ OPC? Kẹ́dóyàwó oníyàwó, ọkọ àtìyàwó tó ń jà kẹ́nu ọkọ bí ètà kú kẹ́ padà wá máa báyàwó ẹ̀sùn. Kẹ́ máa mọ̀ gógóró káàkiri orí street, orí kọ́nà, kẹ́ máa mọ̀ gógóró káàkiri ládùúgbò, kẹ́ máa fa wàhálà unnecessary. Ìyẹn nìkan lẹ́mọ̀. Wàhálà ṣẹlẹ̀, ẹ bẹ̀rẹ̀ sí ní pariwo kiri online. Tẹ́ bá dáńtọ́, tẹ́ bá kájú ẹ̀. Ẹ̀yin náà ẹ̀kọ́ ọmọ ṣẹ̀bẹ́lẹ́ ní boys. Ìbọn tẹ́ ń lò láyé OPC ńkọ́. Àwọn ìyá tó sọ wípé ìbọn ò kì í ràn wọ́n láyé OPC ńkọ́. Àwọn bọ̀bọ́ tó sọ pé ìbọn ò kì í ràn wọ́n láyé OPC ńkọ́. Ṣé gbogbo wọn ti kú tán ni àbí wọ́n ti padà lẹ́yìn Gani? Ṣé gbogbo wọn ti kú tán àbí wọ́n ti padà lẹ́yìn Gani? Ìwọ wá bọ́ síta, ó wá bẹ̀rẹ̀ sí ní pariwo bí ajá mi ló pa. Ó wá ń gbó káàkiri online aláìní ìtìjú àgbàlagbà. Tó bá bímọ alálùbáríkà, wọ́n á pè ẹ́ wọlé, wọ́n á bá ẹ wípé èyí tó ń ṣe yóò ṣì ló ń bá. Ó ṣí àtòṣì ló ń bá. Ó nírònú. Wọ́n ń pa àwọn èèyàn yín, wọ́n ń pa ìran yín, ẹ̀dẹ̀ sí bọ́sọ̀ láì ẹ wá ń jàjà ẹgbẹ́, ò ń jàjà APC, ò ń jàjà èrò ẹkùn olórí burúkú ni yóò yẹ kẹ́ dọwọ́ bojú. Ìwọ wá ń sọ pé Sunday Igboho gbowó fún mi. Má jẹ́ kí n tàn ẹ́. Tó bá ṣe Gani Adams ló wà nípò Sunday Igboho lẹ́ni, màá support Gani torí pé gbogbo nǹkan tílẹ̀ wá ṣà máa fi dalẹ̀ mí dúró lé lórí. Ẹranko burúkú. Ẹranko. Gbogbo ìwà tẹ́ ń wù, gbogbo nǹkan tẹ́ ń ṣe pátápátá. Ó fi yé wa gan pé ẹ̀yin gan oró inú yín ó ju ti Fúlàní tí Ìgbòho fẹ́ lọ bá nínú igbó lọ. Ẹ̀ẹ́dẹ̀ ṣera yín láṣẹ Ìdùmarè, láṣẹ àwọn tó tẹ̀lé idó. Olórí burúkú ẹlẹ́sìn. Ó fèèyàn títí ẹ̀ sílẹ̀. Ṣé Gani wàlà ni? Ṣé Gani wàlà? Ẹ̀yin olórí burúkú olòṣì. Ọ̀gá OPC wọ́n gbé ní Kwara State. Ọ̀gá OPC ó wà lọ́wọ́ kidnapper, ẹ lè lọ gbára yín sílẹ̀. Ẹ ń sun ẹkún kiri ní online. Olórí burúkú ẹlẹ́sìn. Èèyàn tí ò lè defend àwọn ará ìlú ẹ̀. Òun láwọ́ defend gbogbo wa. Òun ni ká wá gbẹ́kẹ̀lé. Èèyàn tó ṣẹ́nu kúlúbú. Tẹ́nu ẹ ṣe kúdúrú bẹ́nu fúnlẹ̀ ẹlẹ́dẹ̀. Ṣé rí ìyẹn lè wọ́n gbọ́? Ṣé ní tẹ́wọ́ ilé wọ́n gbọ́? Èèyàn tó fi jà rẹ́gbọ́n kò rí nà, mo sọ́rì. Torí tó bá wọjọ́ ọ̀la wa ni, kábíyèsí Aláàfin àná tó bá wọjọ́ ọ̀la wa ni, kò ní firu Gani jà rẹ̀. Àwọn náà wà lára àwọn tó balẹ̀ káàárọ̀ òjíire jẹ́. Gbogbo wọn ti kú dànù báyìí, wọ́n fi wá sílẹ̀ sínú wàhálà. Ìwọ olórí burúkú aláìnírònú, èmi ọmọ kékeré gan ìrònú mi ju ti tiẹ̀ times 100. Ó wá bọ́ síta, ó wá ń sọ̀rọ̀, ẹ̀yin tẹ́ ẹ̀ lè gbára yín. Àìmọye OPC tó ń ti kidnap. Kí láǹfààní yín? Àbí Ṣọ́básanjọ́ ló pe Tinubu? Àbí Jonathan ló pe tá máa fowó bẹ̀ yín? Ó ní Tinubu pé ó mọ̀ pé gbogbo èyí tí Gani ṣe, ó mọ̀ pé ó fọ́ ní. Àbí ọ̀pá àṣẹ tá máa kó kárùn tá máa ṣe káàkàkà. Àbí yẹn ló ní túmọ̀ sí wa, àbí yẹn ló rò pé ó jẹ wá. Ìgbọ́ wá bó síta wá bẹ̀rẹ̀ sí ní ṣéke kìdíkan wọ́. Bẹ́wúrẹ́ bá bẹ dúró yìí báyìí, á fi èpè fún elépè yìí. Bí àgùntàn bá bẹ dúró yìí, á fi èpè fún elépè. Gbogbo èpè tó ṣẹ́ ìwọ àti àwọn ọmọ tó bí lẹ́ẹ̀forí kọ́dún yìí kóṣù yìí tó parí lọ́kọ́lẹ̀. Kò sí kankan tó lè fi ṣe mí. Èmi ò bẹ̀rù anybody, kò sí kankan tó lè fi ṣe mí. Gbogbo èpè just useless. Ẹlẹ́sìn aláìní ìtìjú ọkùnrin. Ìgbà tó bá ń ṣe gbogbo orí burúkú ní Facebook, báwo lọ ṣe mọ̀ pé ó fẹ́ wà responsible nínú ilé. Ọkùnrin gidi tó bá wà responsible nínú ilé wàá mọ̀.
olórí burúkú aláìní ìtìjú wá kí ìgbà àti ìyá kàṣẹ́ẹ̀tì pọ̀ ó wá bẹ̀rẹ̀ sí ní fẹ̀ fún gbòòrò ó wá ń ṣe bí olórí burúkú lọ́nláìn ó wá ń ṣe bí ìwèrè lọ́nláìn ó wá rò pé abẹ́rùn kà á yẹ ọ́ oníyẹ tìrantìràn ẹ má ti lọ gba àwọn ọ̀gá OPC tó ń kó síbẹ̀ àbí Sunday Igboho lẹ tún retí kó lọ bá yín gbà wọ́n yẹn láì ní ìtìjú ẹni tó yẹ kẹ́dọ̀wọ́ bojú báyìí tán ní kán ní kí ló ṣe yín pẹ́ ń ṣe ẹ̀sìn ipò orí olórí gbà ṣe yín ṣe lójú yín orí olórí ò gbà ìṣe yín ṣe olórí burúkú olòṣì ìwọ believe pé mo fọ́ fún ẹ àbò believe pé mo lè máa bẹ̀rù ẹ òfo ló máa ṣe èmi mo kú fáyọ̀ I don't fear you ká yẹ ọ ká dáa fún ọ lórí burúkú ọmọ àlè èyí tó ṣẹ̀ṣẹ̀ ń pariwo Gani ìlú Gani wọ́n ti fẹ́ kidnap wọn tán kí ló ń ṣe sí èèyàn tí ò lè gbèyàn kan ṣoṣo láwa gba gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire. ààrẹ ti blend kò ṣe bàbá ṣe bẹ̀rẹ̀ OPC ìgbàdà bẹ̀rẹ̀ OPC à ń ṣe làwùlà torí kò yá wa náà gbà yẹn but wọ́n ti teach wa sense orí wa ti pé ṣé ẹ kí lè fẹ́ káàrẹ̀ ṣe ẹ wá pé social media tí ẹ fẹ́ máa fi ààrẹ wé Sunday ẹ gbàgbé ó ṣe lọ Sunday kó fẹ́ fi rẹ̀ ìwé wa kò ṣe pé tẹnu ẹ̀jẹ̀ ká fẹ́ núlẹ̀ nígbà tó gbé rẹ̀ ń sìn yìí tó níwèé ẹkùn ó ṣe create organization ìwé ẹkùn ẹ̀ tó create one of the people tó ti wà lórí àwọn ọjà agbára yẹn tẹ́lẹ̀ my brother I'm going to get lẹ́yìn náà I'm talking to you Sunday wọ́n mú bá gbé mi owó ojú nìyà torí you know me very well mo mọ̀ mí náà and you don't know me I'm less concerned ibo ló kọ́ṣẹ́ jàǹgbára ẹ̀ under ibo ló ti bẹ̀rẹ̀ jàǹgbára ẹ̀ àbò fíìpé sójà kan máa wọnú gbó láì training àbò fíìpé sójà ò ní abẹ kọ́nẹ̀ tó ti jáde kò sí ìgbọ̀n tó bá gbóló ní ká má wà sọ pé ààrẹ ọmọ ìyàwó gbúdà rẹ ní àwọn tó ti yàrá ya Sunday Igboho lọ there are thousands in this organization ààrẹ gbàgbé bó ṣe lọ ààrẹ náà gbogbo ẹnu gbọ́ o gbàgbé bó ṣe lọ tó tiẹ̀ ṣe bó gbàgbọ́ àwọn fẹ́nu fọ́ dàtọ́ sẹ́yìn tó sọ pé kó gbàgbé má sọ̀rọ̀ bá dì ẹ fi ààrẹ lẹ́yìn tẹ̀ fún ààrẹ ṣé kí ààrẹ bá gọ́ọ̀mẹ̀ sọ̀rọ̀ pé kí gọ́ọ̀mẹ̀ fún àwọn ní 6 months ààrẹ kọ lẹ́tà sí federal government ó kọ lẹ́tà sí state government ó kọ lẹ́tà sí urban councils lẹ́yìn ọkọ̀ sí individual cabinet ààrẹ kọ lẹ́tà sí wọn là pé ẹ aláwọ̀ mi ìyá ń jẹ àwọn èèyàn mi ní Yorùbá tí mo jẹ́ káka kò lé lórí ààrẹ kò ṣe náà nígbà tó wà rí ààrẹ tó wà láwọ̀ kí ló fi pé ààrẹ ṣe tó bá rà lọ́wọ́ ààrẹ ni wà á mọ̀ pé lálàá nínú tuntun bá wu ẹgbàá pé bó ṣe ń lọ lọ́wọ́ lórí insecurity ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ security oṣù ọ̀rọ̀ bọ́lá bá fẹ́ parọ́ ọ̀rọ̀ security kọjá kan tí ìwọ tó ní o dá ìwé ẹkùn lẹ̀ tẹ wọn kóra ẹ lọ sínú bó tẹ bá lẹ́yìn fly through is that the way they handle security àbálẹ̀ Yorùbá jẹ́ ohun tó bá fẹ́ sọ̀rọ̀ pa security Yorùbá má sọ wọ́n ní àkàrà pàlú kápẹ́ ẹ̀gbọ́ ògìrìwó kámú Yorùbá fi sáyẹn bọ́ ló máa fi dá Yorùbá lára tó bá sọ̀rọ̀ ń ba ìjà agbára ẹni tó mọ pa security ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams kò láfiwé o Ìbà Gani Adams láfiwé o Ìbà Gani Adams lè kọjá fẹ́nìkan máa ń bẹ́ sí torí pé nílẹ̀ Yorùbá tabaníkà dá sílẹ̀ ká tún sà the ẹgbẹ́ tí ibà ń control tá à ń pè ní OPC ẹ jẹ́ ká ló gbàgbà káwọ́ gbà tí OPC dín exist OPC dín exist more than 30 years ago ó ti ń function even including that time with Fẹ́lú Fáṣọ ìkànnà ọjọ́ iwájú wà pẹ́ Ìbà Gani Adams ó kọ́ ẹ̀kọ́ nípa ìjàngbara ó kọ́ ẹ̀kọ́ nípa security ó dẹ̀ mọ̀ nípa ẹ̀ èmi gẹ́gẹ́ bí akérògùn ààrẹ ọ̀dà kan fọlẹ́ Yorùbá kò sí bàbá ààrẹ pé wà táwọn dáhùn but ààrẹ ń dúró de order ni without order kò sí bàbá ààrẹ lè ṣe ààrẹ ti blend kò ṣe bàbá ṣe bẹ̀rẹ̀ OPC ìgbàdà bẹ̀rẹ̀ OPC à ń ṣe làwùlà torí kò yá wa náà gbà yẹn but wọ́n fi teach wa sense orí wa ti pé if government go allow you láti ṣe you can't do it tí government ò bá allow kò ṣe kó o lè ṣe ààrẹ bá pariwo lé ní pé without the consent of government àwọn ò ní ṣe kankan without approval àwọn ò ní ṣe kankan ààrẹ mọ̀ nǹkan tó sọ ìgbà kan declare wanted where are you that time ibo ló wà ibo wọ́n wà nígbà tá a sọ yẹn nígbà tí wọ́n declare wanted go and look lọ́wọ́ bàtà fi declare wanted owó tó fi lé ààrẹ títí kan tó mú ààrẹ wọ́n tún mú ààrẹ ọmọ ojú ọtún ààrẹ yẹn ni nínú participation as the leader of organization ló mú tó fi di ààrẹ ẹlòmíràn àwọn òbí kí láàrẹ ṣe ààrẹ wà gbádà wọ́n ní ẹ̀fẹ́ tààrẹ tó wúyà àìní fúnra mi ní mo jẹ́ akérògùn náà ó lè rágbádá lọ́nu mi wọ́n tó ń bàdúrà wọlé kọ́mẹ́gbẹ́ta tó ṣe o tí jagunjagun bá wà gbádà aṣọ́gun ló wọ̀ bó ẹ jẹ́ ká ṣe bó jẹ́ kó jẹ́ ẹ jẹ́ ká ṣe bó ṣe ká ṣe kó lè bá a rí bó ṣe yẹ kó rí ìsìnkú ẹ̀dá wa sọ ikú rò ní pé ká ṣe máa lọ́nu tó bá là ń gbé drone bàbá let's fly drone there is a way we can fly drone láì sọ fẹ́ ní kankan jagunjagun ń ṣe làwùlà jagunjagun ń gbé social media bẹ́ẹ̀ má gbé tẹ̀lé àwọn tó bá mọ̀mọ́ ló mọ àwọn tó dààmú ló dààmú tó bá ní wọ jagunjagun nílẹ̀ Yorùbá there is a way you need to control yourself jagunjagun ò kì í sọ̀rọ̀ look at àwọn military wa ta ni tó bá lọ sínú gbó ó lè rí military kó gbé kámẹ́rà kọ̀ọ̀kan dání or did they achieve their aims ìgbà tó bá achieve nǹkan tó wẹ́ àti ọ̀nà máa wá kó síta pé nǹkan táwọn ọ̀rẹ́ lédè tàbá làbẹ́ ṣe security àwọn ẹ̀yà tó wà tó ń wò wá náà we can't fool ourselves àwọn ẹ̀yà tó wà tó ń wò wá pé ṣé báwọn ilé ṣe ń ṣe lélẹ̀ a máa ṣe bí ọdẹ àdúgbò mo sọ pàkan èmi mo kọ́ sọ pé jagunjagun yàtọ̀ fún lọ́dẹ o
tó bá fẹ́ ṣe security nípa ilẹ̀ Yorùbá there's a way we can handle the security and the security tó ń lọ lọ́wọ́ yìí ẹ bá fi dá ìjà ẹlẹ́yàmẹ̀yà sílẹ̀ ẹ yẹ ká mọ̀ tó bá fẹ́ fix tó bá rà lọ́wọ́ ààrẹ ni wàá mọ̀ pé lálàá nínú tuntun bá wu ẹ gbà pé bó ṣe ń lọ ààrẹ kò lè pé tí ò bá ṣe pé yàmàyàmà tó lórí gbogbo yìí ṣe lórí social media ààrẹ kọjá pé káwọn kọjá máa jáde lórí social media torí jagunjagun lórí social media ẹni tó fẹ́ jagun kò ní fẹ́ kọ́ mọ òun ẹ jẹ́ ká mọ̀ wípé ilẹ̀ Yorùbá lásìkò táwa wà nípa gbógun ò ní kó wa lọ ogun bandit ò ní kó wa sofa tí ìjọba ti gbà pé tí wọ́n bá ti lè gbà pé ààrẹ go ahead what ààrẹ explain what ààrẹ acting is approval please èmi tó máa fàṣíkò rọ̀ yín èmi tó máa fàṣíkò rọ̀ yín jọba ẹ fún ààrẹ ní approval tó ń pèrè kẹwàá bóyá máa ṣàkóso ṣe gbogbo ẹyẹ wọn lò lápá àwọn ìjọba wọn ní jẹjẹ máa pe ààrẹ kò sí bàtà ààrẹ ò rẹ́dì kò sí bàtà ààrẹ òkúra ààrẹ ń sọ categorically pé I have not led thousands of ọmọ ṣé ẹ tilẹ̀ ń gbẹ́ka rẹ̀ ṣe ẹ wá pé social media tí ẹ fẹ́ máa fi ààrẹ wé Sunday ẹ gbà pé ó ṣe lọ Sunday kò kò fẹ́ fi rẹ̀ ìwé wa kò ṣe pé tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ ká fẹnu lẹ̀ kò sí ìgbọ̀n tó bá wò lónìí ká má wà sọ pé ààrẹ ọmọ ìjọba òkúta ààrẹ níní àwọn tó kí yàrá Sunday bò lọ there are thousands in this organization ọ̀rọ̀ jagunjagun ọ̀rọ̀ security insecurity ilẹ̀ Yorùbá ó kò lè dábàá ní kámẹ́rà ká máa parọ́ fúnra wa tí jagunjagun ẹni tó bá dẹ̀ máa parọ́ ó lè parọ́ fi jagunjagun torí jagunjagun kan lọ́dún pa nígbà tó gbéra ẹ̀sìn yìí tó léwu ẹkùn ó ṣe create the organization ìwé ẹkùn tó create one of the people tó ti wà lórí àwọn jàgbára yẹn tẹ́lẹ̀ my brother ló dẹ̀ ti lẹ́yìn náà I'm talking to you Sunday wọ́n mọ̀ bá gbé ojú mi náà torí you know me very well mo mọ̀ mí náà kàńtà you don't know me I'm less concerned ibo ló kọ́ṣẹ́ jàgbára yẹn under bolo ti bẹ̀rẹ̀ jàgbára rẹ̀ àbọ̀ òfin pé sójà kan máa wọnú gbó láì training àbọ̀ òfin pé sójà ò ní abẹ kọ́nẹ̀ tó ti jáde so mo fàlẹ̀ bóyá ọ̀rọ̀ yìí ẹ má balẹ̀ Yorùbá jẹ́ security ilẹ̀ Yorùbá OPC wà ọkọ̀ Stanley ọlọ́mọ ẹbí ìtàdíjọ́ àfojú owó ẹgbẹ́ OPC náà tó rà ti lé lọ́tọ̀ pípọ̀ tó yẹ pé wọ́n ti kúrò ní ẹgbẹ́ yẹn ó lè kúrò ní OPC bagada wọn bí ẹ̀rọ àbúrò OPC mi lẹ́nu OPC náà wà máa jẹ́ tó gbọmọ bẹ́gbẹ́ yẹn ṣe rí ẹgbẹ́ akọ̀yà ẹgbẹ́ àdìjàngbara yìí tó bá ti yẹ tó kúrò OPC tó ń lọ dáadáa gẹ́gẹ́ sójà kan fún OPC ó wọ̀ wọn lé nìyẹn ilẹ̀ Yorùbá ó jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká mọ ká mọra ká dẹ̀ bàgbàlagbà ẹ jẹ́ ká tẹríba fáwọn tó bá ti wà lọ́ba lè rọ́nà lọ́wọ́ insecurity ilẹ̀ Yorùbá mo sọ ní last time tí mo sọ̀rọ̀ ẹ wo bá fi ń bá gẹ́gẹ́ sí bàbọ̀ before kí Aláàfin kápẹ́sì wa ikú bàbá lè kọ́lọ́ bá wa dẹ̀dẹ̀ fún wọn kọ́ tó lè bring ààrẹ pé ó máa jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ìjà ó participation ọtí ní àwọn ìrìn àjò tó ti rìn ààrẹ gbàgbé bó ṣe lọ ààrẹ náà gbogbo ẹnu kọ́ o gbàgbé bó ṣe lọ gbogbo ẹ̀ ṣe bó gbàgbọ́ nǹkan fẹ́nu fọ́ọ̀ dàtọ́ táyà ní kò sọ wọ́n gbẹ́gbẹ́ gbàgbé má sọ̀rọ̀ bandi ẹ fi ààrẹ náà ẹ tiẹ̀ fún ààrẹ ṣé bí ààrẹ bá gọ́ọ̀mẹ̀ sọ̀rọ̀ pé kí gọ́ọ̀mẹ̀ fún àwọn ní 6 months ààrẹ kọ lẹ́tà sí federal government ó kọ lẹ́tà sí state government ó kọ lẹ́tà sí urban councils lẹ́yìn ọkọ̀ sí individual cabinet ààrẹ kọ lẹ́tà sí wọn là pé ẹ aláwọ̀ mi ìyá ń jẹ àwọn èèyàn mi ní Yorùbá tí mo jẹ́ Kakanfò lé lórí ọmọ ààrẹ kó ṣe náà nígbà tó ààrẹ tó aláwọ̀ ló fi pé ààrẹ ṣe inú ìbànújẹ́ náà rẹ wà torí kó ṣẹlẹ̀ lẹ́ Yorùbá tó bá wá dúró social media ọmọ tó ààrẹ ṣe ni ọmọ tó ààrẹ ti gbèsè lórí ilẹ̀ Yorùbá rí ọmọ tó ṣe kó gbọ́n wọlé ni káwọn àti sọ fún àwọn àtàwọn wà lẹ́yìn ààrẹ gbogbo wa náà láti ìbọn táwọn ṣe kó má jalè Yorùbá láyé àtijọ́ wọn máa kọyàn Yorùbá gẹ́gẹ́ ni o ìgbà tó fi sí ESN náà tó mọ̀ pé Oòduà wà náà mọ̀ pé Yorùbá wà jọ́mbó ló ti bẹ̀rẹ̀ tiẹ̀ o mo tún fásitì pé mo tún bẹ̀yìn o kábíyèsí ọyàn fífẹ́ bàbá kárí pẹ́ lórí pípa bàbá pẹ́lẹ́ tẹ́kẹ́tẹ́ ọba jẹ kó ṣe o kẹ́tù jẹ ọba kó jẹ kó pẹ́ o ẹ má wò wá níran o bẹ́ẹ̀ gẹ̀ kábíyèsí wa ikú bàbá yẹ yìí Aláàfin Èkìtì òrìṣà abẹ́yìn bẹ́ẹ̀ ṣe máa bá pẹ́sidẹ̀ntì wa sọ̀rọ̀ báwọn bá sọ yá ń ṣọwọ́ Yorùbá ẹ jẹ́ kó tún wá sílẹ̀ ẹ jẹ́ ká dúnmọ́ ọdún gbọ́dọ̀ bá wọn pàǹdìtì yìí inú bọ́ọ̀dẹ Yorùbá ló ní àwa la níbẹ̀ náà wọ́n fàṣẹ pé rọ̀yìn o ẹ má sọ Ọlọ́run fún yín ní alágbára ẹ fẹ́ sọ alágbára di ojo ẹ̀ta ìlà alágbára tẹ ní ẹ̀ta ìtẹ̀lọ́wọ́ àdẹ́sẹ̀ ṣe ti gbà wípé táwọn bá lọ àbábọ̀ ni Gani Adams Abíọ́dún di Adams 50 Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ikú òní parun ní gbèdé o lóko lọ́wọ́ náà gbogbo ẹ bá lásà sí àdúrà ẹ̀fọ́ ìdísí orí ẹ̀ ló máa lọ o ìwọ́n tó lẹ̀ pẹ́rẹ́ ní pásọ̀ ẹ bá rí ṣe àdúrà jagun lórí Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo lọ ṣe o ìwọ́n tó jẹ́ àfáà náà fàdúrà jagun torí gbogbo àwọn ẹ̀sìn náà lágbà wọlé nílẹ̀ Yorùbá wa ojú ọ̀gbọ̀nọ̀ ti wá ojú ọ̀gbọ̀nọ̀ tọmọ Yorùbá ó gbọ́ ọ̀gbọ̀nọ̀ pàwọ́ àwa náà dẹ̀ ní bógun lọ ṣùgbọ́n mo tún fàdúgbò sọ tó bá mọ̀ kó fẹ́ ṣe security nílẹ̀ Yorùbá I still repeat Sunday tọ̀nà dábẹ̀ kùnlẹ̀ you know I said it everybody have their own our personally have a security company kò jẹ́ tuntun you just have a security company license tó bá náà fẹ́ láàbúrà tó mọ̀ ní pé àwọn sẹ́tọ̀ lọ sí náà báwọn ọlọ́pàá kan náà tẹ̀lé ẹ̀ jagunjagun OPC bá wọn bẹ̀ gbàgbé bó ṣe ń lọ o so kó fàṣíkó rọ gbọmọ Yorùbá kó nípa wà lóní déwádé o ẹ jẹ́ ká nílé ẹjẹ́ máa fún ààrẹ ládùúrà o so but ààrẹ ò kí ń sọ̀rọ̀ làwùlàwùlà ààrẹ ìgbésẹ̀ ààrẹ máa sọ̀rọ̀ ààrẹ ò ní sọ̀rọ̀ gbogbo jẹ láíláí ààrẹ ọ̀sẹ̀ dáadáa ló máa sunkún káàkiri ẹ lọ wo ìgbà tó ń mú ààrẹ màá tó ní pé ààrẹ wọn tẹ̀ lọ ìgbà tó máa rẹ̀ jagunjagun tó máa fọ́kàn ààrẹ oṣù gbàkan tí kò bá lè kúté nìyẹn jagunjagun fẹ́ràn wọn láti dẹ́wọ́ sun ilé ẹ̀wọ̀n sùn ti ní ẹ̀ kí ló wá níbẹ̀ ìwọ tó lọ jọ yín ìjà agbára ó mọ ọdọ́ bá sọ́nù ìjà agbára
ìjàmbá nínú kan mú ẹ̀kọ́ tiẹ̀ mọ́lé àwa fi sun ẹ̀wọ̀n àfi sun prison bí ìbọn náà gbé wa lọ gáwọn nílò èyí níṣẹ́ tọ́jú Yorùbá ìjàmbá ilẹ̀ Yorùbá a mọ̀ wípé lóògùn lọ́wọ́ náà Yorùbá kọ́ lóko ẹrú ṣùgbọ́n gbogbo tó bá wá níta rẹ̀ báwo ni ẹjẹ́ ká jọ sí ẹ̀ka rẹ̀ máa wó náà wọ́n ní àlàbà ìlú máa fún kọ́ ọdẹ wọn mo tún sọ lẹ́ẹ̀kan sí o èmi gẹ́gẹ́ bí Ọ̀túnba Adéwálé Hamzat Akínrógun Ààrẹ Ọ̀nà Kakanfò Yorùbá ẹran ni mo fọwọ́ gbà tó ṣe gún wọ́n tó bá ń jó tuntun rà náà gbogbo ẹgbẹ́ wọn lè jẹ́ jagunjagun náà ẹ jẹ́ ká fìbà fún lórí àwọn olórí wáyé àtijọ́ ìgbà tá frustrate wọn frustration ló bá wọn tí mi fi bínú wọlé frustration ni torí gbàgbọ́ máa ń ṣe nǹkan táwọn àbá yìn wọn wáyé mi àbúlẹ̀tẹ̀ kí ó dà ń bó wọn àwọn olùkọ́ yin wọn o ṣùgbọ́n mọ̀ wípé ìdí bàbá lọmọ bókó ìdí bàbá lọmọ bá ti ní wàá padà tẹ́lẹ̀ bá fà rẹ lọ bẹ̀rẹ̀ ẹ̀mọ iye tó ti sọ pé ààrẹ máa wòlíwẹ̀ àgẹ́ túnde ọ̀npá rẹ̀ forí parí lọ béèrè tó ṣe fún ààrẹ tó pè láàrẹ nígbà tí bá gan tó sì wà ní Gani Adams kábà wà sọ pé bàtú wá di Ààrẹ Ọ̀nà Kakanfò ó yẹ kó mọ̀ pé gbogbo nǹkan agbára lẹ́yìn bá ló wà lára rẹ̀ ààrẹ ọ̀ṣẹ́ ni àmì rífin o ààrẹ ọ̀ṣẹ́ ni àmì rífin rárá tọ̀ mo fẹ́ ká mọ̀ wípé tó bá dó tuṣu fùránà tó fẹ́ tó fún wa ààrẹ rẹ̀ bí o ààrẹ múra o bọ̀ mo ń rọ àwọn ìjọba lẹ́ẹ̀kan sí tá a bá sọ pé ìjọba ni gọ́ọ̀mẹ̀ntì people and for the people àwa náà níjọba ẹ̀yin Yorùbá tó wà lórí ìjọba wọn làwọn gọ́ọ̀mẹ̀ntì software please ẹ má jẹ́ kí àwọn àjọmọ Yorùbá ẹrú wà ńlẹ̀ ẹ̀jẹ̀ ká gbà bí mo ṣe ń lọ ẹrú wà bíi tẹ́rù wà ẹ má jẹ́ kí àwọn àjọmọ Yorùbá wọ́n ń bá wọn ya wa wọ́n ká ọmọ wa ẹ fi bẹ́ẹ̀ ni wọ́n máa lò ní inú ààrẹ òkun. wọ́n jà fáwa làwa nífẹ̀ẹ́ ni ẹni tó bá ń jà fún wa ẹni tá à ń rí ipa ẹ̀ lórí wa ó làwa nífẹ̀ẹ́ kò ń ṣe ẹni kò ṣe pé bóyá ẹ̀kan wà ní lúgù kan Ogúndé lẹ́sìn àárín ẹ̀ tí ẹ̀ mi ò bá ń pàdé ní social media kẹ́ mi ò kẹ́ address àwọn ọmọ Yorùbá kẹ́ address àwọn ọmọ Yorùbá tẹ́ jẹ́ aṣíwájú ogun lé lórí kẹ́ address wa pé bó ṣe lọ lélẹ̀ yìí o olóyè Sunday Igboho gan tí wọn ò ní oyè tí wọ́n fún yín yẹn wọ́n sì ń gbìyànjú agbára wọn bó tiẹ̀ jẹ́ pé ìjọba tún ká wọn lọ́wọ́ kò díẹ̀ àwọn sì tún gbìyànjú agbára wọn wọ́n tọ̀ fẹ́yìn tó yẹ pé wọ́n fún ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò aṣíwájú ogun ẹ̀yìn ìlà wà rí yín pé ẹ tiẹ̀ dìde ẹ tiẹ̀ sọ̀rọ̀ rárá tọ̀ ṣé ẹ sí Nàìjíríà ni àbí ẹ exist mọ́ torí lójú tèmi gan ẹ exist lójú mi o. ìyàwó di tẹ́ ẹ jẹ yìí ẹ ò lè gbé adìyẹ ó bẹ́tà kẹ́ ẹ lọ gbé oyè lẹ̀ ẹ withdraw title fún wọn tó ní title o. ta ni ẹni tó fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tó yẹ pé òun gan ò lè pàṣẹ fún yín pé ogun ti délẹ̀ o kẹ́ múra ogun o kò ní yẹ ẹ̀yin àti ẹni tó fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò torí wípé ogun délẹ̀ ń sìn àárín yín ìtàn táwa gbọ́ ìtàn tá a gbọ́njú bá ni pé ẹnikẹ́ni tí ó bá ń pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò ó ní aṣíwájú ogun ajagun ni ó ní anytime tí ogun bá fẹ́ jà ìran Yorùbá ó ní ó dìde tí ó lọ jà bó látìgbà tí ogun ti wọ ilẹ̀ Yorùbá yìí ẹ ti understand mi ò rí yín kẹ́ jáde sí social media kẹ́ sọ̀rọ̀ rárá ẹ̀dẹ́ ń pera yín ní Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ẹnikẹ́ni tó fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kò ní yẹ wọ́n o ẹ ti understand kò ní yẹ wọ́n o gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá rere nígbà táwọn Fúlàní wọ ìlú Ọ̀yọ́ tán lọ kó àwọn pípù yìí ara ò ta yín kò ń ṣe àwọn àgbàlagbà nìkan ló wà ń bẹ àwọn ọmọ kéékèèké ara ò ta yín even though ẹni tó fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò gan kó má pàṣẹ fún yín pé kẹ́ lọ jagun ó yẹ kẹ́yìn gan kí ara ta yín kẹ́ dìde pé ara ẹ̀yin ò lè dúró de order anybody ẹ gbọ́dọ̀ secure ṣé mọ̀ pé ẹni tó bá kí ni túmọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò tán fi yín jẹ gẹ́gẹ́ bí ìtàn táwa gbọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò aṣíwájú ogun anytime gbogbo ìgbàkigbà tí ogun bá jalè Yorùbá ẹ̀yin lè máa ṣíwájú ogun ẹ̀yin lè máa lọ jà fún wa ẹ̀ dìde rárá ẹ̀ tí ẹ̀yin ara ò ta yín Ìbà Gani Adams wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń ṣe like ṣé civilization ló fa ilé ní àbẹ̀wò ṣé civilization ló sọ pé kẹ́mọ́ lọ jagun ní àbẹ̀wò because ogun ló délẹ̀ yìí o nígbà tí àwọn ẹ̀yà kan tí wọ́n wá kó àwọn ẹ̀yà yín ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ silent nígbà tó yẹ kí ẹ̀ sí láyé bàbá wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ẹ̀yin náà dẹ̀ bímọ o ẹ wo láti bí oṣù kan táwọn ọmọ yìí ti wà nínú gbó ara ò ta yín pé àánú anybody tó bá fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò gan tó yẹ pé bóyá ẹ̀ ń dúró de ọ̀dà ẹ̀ pé kó fi ní ọ̀dà láti lọ rescue àwọn people yìí láti bí oṣù kan tí ẹni yóò sọ ẹni ti fún yín ó yẹ kára ta yín kẹ́yìn dìde olóyè Sunday Igboho àwọn nìyẹn nínú gbó yẹn náà wọ́n ń gbìyànjú agbára wọn bó tẹ̀ jẹ́ pé ìjọba ká wọn lọ́wọ́ kò gbogbo ìgbà tí wọ́n ti kidnap wa gan tí wọ́n ti kidnap àwọn ọmọ tí wọ́n kidnap tí wọ́n ti kidnap àwọn èèyàn wa yìí tó sì jẹ́ pé àwọn Fúlàní wọ́n wà nínú igbó wọ́n ń lé àwọn èèyàn kúrò ní oko ẹ̀yin ló yẹ kẹ́ kọ́kọ́ dìde kí olóyè Sunday Igboho tó dìde olóyè Sunday Igboho tó wá dìde ẹ̀ tó wá ń bí fún wọn èmi ò tẹ́ gbọ́dọ̀ bí fún wọn because anybody tó bá bí fún olóyè Sunday Igboho ikú ló fi ń sòfàjẹ́ tí ẹni yẹn gan ò bá sọ̀rọ̀ tí ẹni yẹn gan ò bá gégùn lé lórí àwọn ancestors àwọn great father wa yẹn àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti lọ ẹ ti understand wọ́n máa bá yín jà tẹ́ bá fi lè ń bá olóyè Sunday Igboho tẹ́ ń bá wọn ní beef
àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti jẹ lọ ẹ ti understand wọ́n máa bá yín jà in spiritual torí pé olóyè Sunday Igboho sì ń gbìyànjú agbára wọn láti gba àwọn people sílẹ̀. Ẹ̀yin tó máa ń pè ní ẹ̀yin tó máa fi jẹ oyè wọ́n fi yín jẹ oyè ẹ̀ lè gbádìí ẹ̀. Ó ṣe mí láàánú fún yín o wọ́ọ̀tò èyí tó fi yín jẹ o ó yẹ kójú tì yín gan ó yẹ kójú tì yín tí ẹni tó fi yín jẹ oyè yìí tí ó bá pàṣẹ fún yín pé kẹ́ ẹ lọ jagun yín ó yẹ kójú tì yín kẹ́ ẹ sọ pé oyè yìí o jẹ mọ́ o wàláì nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe nìyẹn. Ẹni tó fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tí ó pàṣẹ fún yín pé kẹ́ ẹ lọ rescue àwọn people yìí ó yẹ kójú tì yín pé ẹ̀yin aṣíwájú ogun ẹ̀yin odidi Ààrẹ Ọ̀nà Kakanfò wá lè dìde kẹ́ ẹ lọ rescue àwọn èèyàn yín àwọn ọmọ yín ó yẹ kí ojú tì yín ó yẹ kẹ́ ẹ fi ipò yẹn sílẹ̀ torí wọ́ọ̀tà Ààrẹ Ọ̀nà Kakanfò tán fi ń jẹ o láti jọ tí ẹ ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tí ẹ jáde sí social media rí kẹ́ ẹ address àwọn èèyàn even though àwọn OPC ọmọ yín gan tán wà láwọ́dá yín gan address wọn rí. Ó ga fún yín wọ́n ṣe báyẹn o Ọlọ́run Ààrẹ Ọ̀nà Kakanfò tán fi ń jẹ yẹn ò yẹ yín o ẹ ti understand ẹ kàn ṣe bó ṣe wù yín owó ẹ kàn ìjọba lẹ́ ń ṣiṣẹ́ fún ẹ̀yin náà ìjọba lẹ́ ń ṣiṣẹ́ fún ẹ jẹ́ ká mọ̀ pé ìjọba lẹ́ ń ṣiṣẹ́ fún náà. Olóyè Sunday Igboho sá jáde síta bólì ó sọ pé àwọn ṣiṣẹ́ fún ìjọba ta ló lọ mú wọn ta ló pa wọn ta ló àrẹsọ yín náà jáde síta náà kẹ́ sọ pé ká mọ̀ pé ìjọba lẹ́ ń ṣiṣẹ́ fún ọ̀rẹ́ tí a ti mọ̀ pé ìjọba lẹ́ ń ṣiṣẹ́ fún torí wọ́n ti ra ohun yín wọ́n ti ra voice yín lè jáde síta. Àwọn èèyàn wá wà nínú gbó láti bí oṣù kan ara ò ta yín ṣé kò ń ṣe ẹ̀jẹ̀ tó wà lára wa ló wà lára yín ni. Bàbá oyè tán fi jẹun ò yẹ yín o àwọn tó dẹ̀ ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò lọ orí wọn máa dá fún yín. Ààrẹ Almaroof lórúkọ tèmi Ìdómògùn ni mí Akínlàjà ipò tí pọmọ yẹ tó torí ọmọ lọmọ ipò tí ò lọ́kọ kọ̀ tí ò lọ́kọ fẹ́ tó mú kínkín tè gbàyà lọ́wọ́ aláya ọmọládé ńládé Aláàfin òládé adé aládìkún la gbà fáláàfin oríkì àwọn bàbá ńlá bàbá wa ni àwọn ọmọ aládìkún amọ̀ra wa bẹ́ẹ̀ ni àwọn òde ń ṣe ọmọ àlè. Ẹ̀yin brọ́dà mi sísítà mi àbúrò mi ọmọ tẹ́ wà lórí ibi ẹ ṣí àkíní sí WhatsApp yín kó kan gbogbo wọn lára. Mo fẹ́ pass message sí èèyàn méjì àti àwọn olórí wa. Lẹ́yìn tí bá pass message yẹn kí tó pass message yẹn sáwọn èèyàn méjì mo kọ́kọ́ fẹ́ bọ́ sọ́dọ̀ ẹ̀yin agbọ̀rọ̀dùn lórí Sunday Adéyẹmọ àti Ààrẹ Gani Adams then lórí olóyè Adéyẹmọ Ìgbòho àti Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ẹ rí i pé bó ṣe pín orúkọ tó kọ́kọ́ ń jẹ́ kí gbogbo wọn tó dolóyè nìyẹn. Mi ìfẹ́ máa dákọ yín gbogbo yín tẹ́jọ ṣe tẹ́ ṣe ọ̀rẹ́ èké tẹ́ ṣe my brother ẹ̀gbọ́n mi ni ẹ̀dẹ̀ ń ba yí ẹ̀jẹ̀ gbogbo yín tẹ́ fẹ́ pa Gani Adams náà tẹ́ ń sọ ẹ̀gbọ́n mi ni àbúrò mi ni fásitàn kan ní kinní kan ní amọ̀ yín àmọ́ ipa tí olóyè Ìgbòho ti kó nílẹ̀ Yorùbá ìwọ̀nba pati Gani Adams náà ti kó àwọn àwádáwò ò bá mọ púpọ̀ àwọn tó mọ̀ jù wá lọ wà ẹ wá fẹ́ sọ di fashion ẹ fẹ́ sọ̀rọ̀ Sunday Igboho àti Ààrẹ Gani Adams ẹ fẹ́ sọ di PDP ẹ fẹ́ wá sọ di top of the tent top of kíní máa ń pè náà tẹ fẹ́ máa mú láti fi ṣe kíní láti fi máa tákù kẹ́ lè máa rí owó èyí tẹ́ ẹ bá dúró tó bá pẹ́ ẹ̀ dúró lórí pé kí olóyè Sunday Igboho àti Ààrẹ Gani Adams kí wọ́n parí ìjà ẹ̀kan ṣe ẹyọ kan tó jẹ́ pé ìjà lẹ́ ń wá mo rí bọ̀bọ̀ kan ó ń ṣe bí ẹni tí wárápá mú ló bọ́ ta mí ìmórúkọ ẹ o àní ìdí ẹ̀ ẹ̀yin obìnrin tẹ́ ń bú Gani ẹ̀yin ọkùnrin tẹ́ ń bú Sunday Igboho gbogbo yín ẹ̀ ní ẹ̀tọ́ láti ṣe lè níta nísìnyí ìrẹ́pọ̀ ìṣẹ̀kẹ̀ pè bí èèyàn kan fi kọ́mẹ̀ntì kan lẹ́mẹ̀ brọ́dà mi àmọ̀dẹ̀ gbàgbé orúkọ Ọlọ́run níjó bàjẹ́ fún ẹ kí wọ́n pe ìpàdé àwọn lọ́balọ́ba kí àwọn bàbá yìí sọ ṣé bọ́ ṣe ń pa á lọ́mọ yìí olóyè tó wà lórí ipò léni tó jẹ́ number 1 citizen ọmọ Yorùbá ni wọ́n ń gbé wa lọ́mọ pa wọ́n ń pàyàwó wa wọ́n rí ọyàn wọ́n rí ẹpọ̀n wọ́n ń jù sẹ́nu ṣebí ìtẹ̀yìn rí ni tẹ́yìn bá rí fídíò táwa rí ń bì gbogbo ẹ̀yin tẹ́ ń tì torí pé kẹ́ lè rí viewers yẹn ẹ̀ ní máa bú Ààrẹ Gani Adams ẹ̀ dẹ̀ ní máa bú olóyè Sunday Igboho ẹ tí wàá fẹ́ sọ di fashion Ṣeun àti Gani Adams láyé ìgbà yẹn gbogbo oníkálukú alamọbi tó ń jà sí mo fi Ọlọ́run búra mi ní support ẹnì kankan bíi eléyìí bọ̀ máa fa ẹ̀yin bàbá mi méjèèjì létí tó bá wá wù yín kẹ́ ẹ gbọ́ nǹkan tí mo sọ tó bá wù yín kẹ́ ẹ má gba nǹkan tí mo sọ bọ̀ tó bá dọjọ́ iwájú àwọn ọmọ Yorùbá ní Ààrẹ Almaroof sọ̀rọ̀ yìí ẹ wá fẹ́ kàn sọ wá di ọ̀tá ara wa ẹ̀yin ọmọ Yorùbá gangan fúnra yín tó yẹ kẹ́ ẹ dìde
kẹ́ni káwọn bàbá yìí rẹ́ pọ̀ mo rí bọ̀bọ̀ kan ó ń gbé Gani Adams ṣe pé mo rí kan ó ń gbé Sunday Igboho ṣe pé ẹjọ́ tó lọ́n báwo la ìfẹ́ sẹ́tù kínní rí pé ẹ ti ń ṣi èrè gbogbo ẹ̀yin tẹ́ ń bú wọ̀nyí rí pé kò sí ọpọlọ nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ àwọn kan ń sìn ẹ̀ ń gbé olóyè Igboho sórí láìfù yín ẹ̀ ń ṣe wíwárà sí ẹ̀ fẹ́ràn di mánà yìí dénú ẹlòmíì inú yín tó bá ní kẹ́ mú dé bus stop Àkẹsàn ní tíjì ó jáde ní òkè ààfin tẹ́ máa fi yí lọ́rùn. The same thing apply to Ààrẹ Ọ̀nà Kakanfò. What is wrong with us? Ìgbà mélòó la fẹ́ fi ṣe eléyìí dà? In tó wà nílẹ̀ yìí ò ń sọ̀rọ̀ ọjà rárá. Ibi tí àwọn ọmọ Yorùbá ibi tá a ponú sí nìyẹn. Ìjà kọ́ la lè fi settle kínní. Ìjà kọ́ ọ̀rọ̀ ẹnu lásán ni. Mo sọnù fídíò tí mo ṣe kọjá. Mo nígbà tọ́rọ̀ ẹ bẹ̀rẹ̀ èmi ni mo parí ìjà láàrin wọn. Wọ́n dẹ̀ gbà fún mi. Bẹ́ẹ̀ mi ò tiẹ̀ nípò kankan. Táwọn ló yẹ pé àwọn náà nípò nílẹ̀ Yorùbá láwọn méjèèjì. Tí gbogbo ayé dẹ̀ mọ̀ ọ́n bọ́tà kéré inú ayé. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí ò ń ṣe nǹkan tí mi lè pe ààrẹ kí n bá sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ò ń ṣe nǹkan tí mi lè pe Sunday kí n bá sọ̀rọ̀ bọ́tà ọ̀rọ̀ méjèèjì yìí sìn kọ́ lọ gbọ́ lórí nẹ́ẹ̀tì kan pèkẹ́ fúnra wọn gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe yìí ṣe bí bẹ́ẹ̀ ṣe tẹ́lẹ̀ fẹ́ràn Sunday ṣe bẹ́ẹ̀ náà lẹ́ fà á lé DSS lọ́wọ́ ẹni tó máa ṣùtì láàrin èrò tó máa escape mo kàn ń já yín sí àwọn nǹkan kan ni gbogbo àwọn tó ń gbé yẹn mo sọ ìdìkan náà tí wọ́n máa ní kí ọlọ́kadà máa gbé yín tọ́lọ́kadà wa ti gbé yín á máa sọ pé mo fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹni tó wà nínú mọ́tò tó wà ń bẹ̀ yẹn ni brother mi let me tell you tó bá fi aláwọn kan sun ẹ mọ́ di mọ́tò wọ́n máa fi AK-47 wọ́n máa fi lead ẹ̀ wọnú mọ́tò tó bẹ́ẹ̀ kò rí street kò ní lọ but the only way tá a lè ṣe ni pé tí wọ́n bá ti fìbọn hàn yín ẹ má jẹ́ kán jí yín gbé nínú àdúgbò yín mọ́ gbogbo tó fi ń gbìyàn ni pé kán gbébọn ńlá ó lójú ẹni tó ń wọlé lọ ká mọ́ information èyí lẹ́ ń taṣẹ́ ara wa ẹ̀yin ọmọ Yorùbá yìí náà lẹ́ ń taṣẹ́ ẹ̀ ń taṣẹ́ fọ̀tún ẹ̀ ń taṣẹ́ fòsì ẹ̀ ń taṣẹ́ fún wájú ẹ̀ ń taṣẹ́ fẹ́yìn ẹ̀ wá taṣẹ́ gbogbo àwọn ọmọ yín tán wọ́n wá ń gbé àwọn ọmọ wa wọ́n gbé wọn pa bandit tún ṣe give away àwọn ọmọ Yorùbá àwọn náà tún ṣe kíni wọ́n send account síbẹ̀ ọmọ Fúlàní kan sọ̀rọ̀ ìtì tàná tí mo ṣòyìn ọ̀tọ̀ ọmọ Fúlàní kan náà tún sọ̀rọ̀ òun ti sọ Yorùbá dáadáa onítàwọn bá mú Sunday Igboho àwọn máa pa lẹ́wọ̀n dà kọ́mẹ̀ntì mo kọ́mẹ̀ntì pé ó ní cruise ni cruise máa pa ẹlòmíì torí tó bá mú ẹ gbòòrò wọ́n máa ṣe para wọ́n máa nù ẹ́ máa kún ẹ lápá ni kò tó mọ̀ pé èèyàn ń ṣe cruise ló ń sọ pé tẹ bá mú ẹ máa pa táwọn àwọn mẹ́ta yòókù sọ pé a máa fi bàtà ná pa ni ó dẹ̀ ló ń ṣe cruise ẹ ọmọ Yorùbá ẹjọ́ torí Ọlọ́run kábíyèsí kú bàbá yèyé Ọọ̀ni Ifẹ̀ Aláké Àwùjalẹ̀ Olúwo Èkémọ̀wé ọ̀fọ̀ Èkìtì kíní kan ọ̀fìn lára onígbà ọ̀fìn gbà kan eléko ọ̀fìn kó níbo lẹ wà ṣé tẹ bá hold meeting kí àwọn méjèèjì kan papọ̀ kan lọ jà níbi tẹ́ ń ba bọ̀ ń sìn tí ààrẹ Gani Adams bá rí opportunity láti ṣe ṣùtá fún Sunday Igboho ó máa ṣe pẹ̀lú nǹkan tẹ́ ń ṣe yìí tí Sunday Igboho gan náà bá ní opportunity láti ṣe ìkà fún ààrẹ Gani ó máa ṣe ọkàn tèmi lèmi sọ o mi ò mọ̀kan wọn o ìjà kọ́ la fẹ́ fi settle kinní yìí nígbà tẹ́ bá ní kí àwọn méjèèjì tẹ́ ń sọ̀rọ̀ kí ọ̀rọ̀ máa di ìjà kó máa di wàhálà ẹjọ́ tó lọ báwo la fẹ́ get off kinní báwo la ṣe fẹ́ get off ẹ̀ bíkọ́ mo rò mi ríro mi ò fẹ́ sọ̀rọ̀ torí pé mo fẹ́ kí live tí mo ṣe káwọn èèyàn kọ́kọ́ gbọ́ torí ọ̀pọ̀lọpọ̀ nínú wa adapt gan ẹlòmíì máa wò pé tí irú àwa yìí mo ti máa ń sọ fún tí irú àwa yìí bá ṣe ṣó àwọn ò ṣe ṣó pa fẹ́ rówó wọ́n ti mú èmi tilẹ̀ tipẹ́tipẹ́ ṣe ṣó pé we want money but ẹ má dàárín àwọn people irú náà ẹjọ́ torí Ọlọ́run mo fọlọ́run bẹ̀yìn náà wọ́n ń pa àwọn ọmọdé ọ̀la wọ́n sì ń gbéyàn mo ti sọ fún yín ẹ jẹ́ wọ́n nu yín ẹni tó bá ṣí aṣọ sókè tó bá fi ìbọn hàn yín ní kọ́nà tẹ́ ẹ̀ bá pariwo tó bá gbé yín yẹn lọ nìyẹn ẹ jẹ́ kan pa yín bẹ́ẹ̀ èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò ní nǹkan míì tí mo lè fún wa ju pé ẹ jẹ́ kí ìjà settle láàrin àwọn people ẹ stop láti máa àtáàkì olóyè ẹ stop láti máa àtáàkì Gani Adams èmi ò lè pè wọ́n mọ́ o bọ̀kọ́ ní kálukú máa ju shade síra wọn èmi lálágbára èmi ní kinní kan wọ́n ti ẹ̀ lọ wò tán wọ́n láàrẹ Gani Adams oníkálukú mọ bó ṣe ń ṣiṣẹ́ ẹ fi Sunday Igboho lẹ̀ let him do nǹkan tí Ọlọ́run bá ní kó ṣe fílẹ̀ ẹ fi ààrẹ Gani lẹ̀ tó bá lòun ò lè ṣe ẹ jẹ́ ká fèsì ẹni tó lè ṣe kí ni yóò tí ì tó ìjà òun ò lè ṣe nìyẹn ẹ jẹ́ ká fèsì ẹni tó lè ṣe
ó lè wú anybody kó ní mò ń gbìjà èmi ò gbìjà anybody o kò sẹ́ni tó ń bọ́ mi nínú wọn o kò dẹ̀ sẹ́ni tó lè bọ́ mi ẹnu kọ́ èpè kọ́ ẹnu bọ̀lì kọ́ ẹ má dájà lẹ̀ láàrin àwọn ọ̀gá méjì ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kàn ṣàyè wọn leave them alone kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan ṣẹ́yìn gangan ẹ̀yin lẹ fẹ́ sọ ọ̀kọ́ tó máa ṣe ni ẹ wá bọ̀ tẹ̀ ẹ̀ ń bú wọn ẹ̀ ń bú lágbájá ẹ̀ ń bú tàmọ̀dùn èmi ò ní bá yẹn sínú ẹ̀ support pé I should support somebody èmi ò ní bá yẹn sínú ẹ̀ o. Yorùbá Parakọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parakọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.